ẹ̀yin ènìyàn wa Ìkúnlẹ̀ Abiayamo eléyìí pọ̀ o. Ìlú tí sísítẹ́ẹ̀mù ò bá ti ṣiṣẹ́ mọ́ òun ni irú nǹkan yìí ti ń ṣẹlẹ̀ o. Báwo lèèyàn ṣe lọ sí ilé ìwòsàn tó dẹ̀ máa padà délé a rí wípé iṣan méjì ti kọ́ọ̀tì, wọ́n ti yọ kídìrín, wọ́n ti yọ lọ ọwọ́ òsì, wọ́n ní tọwọ́ òsì ni o, torí arákùnrin yìí ló gbéra ẹ̀ lọ bá very dark man o. Fọ́nrán yẹn lẹ̀ ń wò yìí o. Ó ní kó gbà òun o, òun lọ sí ilé ìwòsàn nígbà tó rà òun ò yá o, ṣùgbọ́n ṣàdédé lòun rí wípé wọ́n ti bẹ́ ẹ̀gbẹ́ òun o, wọ́n ti dá ẹ̀gbẹ́ òun lu, wọ́n ti yọ kídìrín lọ o. Ẹjọ́ kídìrín mélòó ni wọ́n wá yọ lọ? Very dark man ní kó calm down. Àtìgbà tóun ti ní kéèsì irú eléyìí wọn ti gbé wá fóun rí, ó ló di ilé ìwòsàn. Ó gbé lọ ilé ìwòsàn o, ó gbé lọ sí taládàáni, ó ti gbé lọ sí ti federal government, ìyẹn ni ilé ìwòsàn tìjọba UCH, ó ti gbé débẹ̀ the same result kan náà ni. Ẹjọ́ arákùnrin tó wá yìí ilé ìwòsàn yẹn kọ́kọ́ bá wa ti pa, torí irú àwọn nǹkan wọ̀nyí ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn. Kí ló dé? Bó o dé ilé ìwòsàn wọ́n gba àwọn náà ti corrupt, ilé ìwé ó ti corrupt, ilé ìfowópamọ́ ìyẹn náà ti corrupt, ilé ìtajà ó ti corrupt, ọlọ́pàá àwọn náà corrupt, ológun àwọn náà wà corrupted, wọ́n corrupting, gbogbo ẹ̀ ni wọ́n corrupt, anything corrupt nínú ìlú yẹn. Àwọn olóṣèlú the federal, àwọn ọ̀gá pátápátá general overseer lókè, àwọn yẹn gan ni overall the corruption. Ṣé wá rí ìlú tí nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀, ṣe pé kò sẹ́ tó save, ta ló ti save mọ́ báyìí? Ìwọ tó jẹ́ pé bóyá orí fífọ́ ló ní tẹ́lẹ̀ àbí oní typhoid, ó yá o jẹ́ ká lọ ilé ìwòsàn o, kán gba omi sí lára o, kán ṣe kinní kan sí lára o. Á di wípé wọ́n fi oògùn oorun sínú omi tí wọ́n ní wọ́n ń fún aláìsàn, nígbà tí ó bá di ọwọ́ déré ni wọ́n bá ti yọ kídìrín lọ. Àbí ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ leléyìí? Jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa rí nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí, bí wọ́n ṣe lọ sí ilé ìwòsàn àkọ́kọ́ tó ń lọ sí tìkejì láti lè lọ confirm ẹ̀ wípé ṣé arákùnrin yìí ṣé ó ń ṣeré ni. Ó lóun ò ṣeré o, reality ni ó ṣẹlẹ̀ sí òun ni o, ni wọ́n bá confirm ẹ̀ nílé ìwòsàn pé lóòótọ́ ni. Ẹ jẹ́ ká sáré gbé wa débẹ̀. Alright, so 2 days ago, this young man came to my office and then he said he went to a hospital and his kidney was removed. Now, before 2 days ago, being 19th, I came to the office. They have been here before. I think about 2-3 weeks ago, they came with his mom. They came with your mom, right? Now, they came before and then they said they went to a hospital and they removed his kidney. But the whole story didn't make sense to me. So I told them that, I'm not going to do something that does not have proof. Until 2 days ago, being 19th, and they came back again and then he said, please, we want you to look at this, we want justice. His kidney was actually removed. Now, without doing anything, I just say, you know what, I called the doctor at Nisa Premier Hospital in Jabi. I said, please, somebody came to me and made a complaint that his kidney was removed. I will need to do a scan. You will do scan. So, of course, yes. And then that was how I drove in the rain with this young man, and then we went to the hospital. So, this is when we went to the hospital. No, this is the first time. That's why I wasn't really fine. Alright, so this guy and his parents came to my office that they removed his kidney in a hospital and without his consent. So we came to the hospital here in Nisa Premier to do a test. Open your stomach in case you see. Hey. So we have to do a test to be sure that whether his kidney is there or not. So we are here at the scan place and he's about to go into the scan room. Yeah, if you go end the video and then show the doctor. There's the liver. So you follow the arrow. There's the liver. Okay. And the right quadrant. There's the right kidney. Okay. That round thing here. And this one In the outline, yeah. with blood supply. That's the kidney. Yes, there's the right kidney. Okay.
This is gallbladder. Okay. This Black is here. in there. This is blood. Okay. Okay. Okay, so this is the pancreas here. This one is not linked. Okay. And here on the left side, Yes. this is the spleen, Okay. and these are the intestine. Okay. There is no left kidney here. Huh? No left kidney. This is the stone Hey, bladder. It's clean. The entire left area. No, blood, so it's no problem. Oh, I'll remove it. Scan the entire left area. There's nothing there. There's nothing. You can speak some. Tom, please. This is the right kidney. Yes. Go closer. On the left side, the left kidney is absent. Show the distance, please. This is the left. Okay. This is right. Let me look at it. This is the right kidney. Okay. Yeah, this is clean. No left kidney. So the left kidney is missing. All right. Okay. Alright, let me send the images for reference purposes. Please stop. Tom, hey, come back. Sorry. We are still here at Lisa Premier, and the doctor have confirmed that his left kidney is missing. So they actually removed his kidney. So what we are going to do next is we are going to take this report to the police station. Also, we'll go to the government hospital to also go and check, because this is a private hospital. This is Lisa Premier. However, this is a very good hospital in Nigeria, well recommended and well known, especially in Nigeria, in Abuja, of course. So, but to check again, we still go to the government facility. That will be used for investigation as well. Wow, I'm actually very surprised. I've never seen. I hear about this, but I've never seen it before. First of all, this was like the craziest thing I've ever seen in my life, because after the scan and it was confirmed that his kidney was missing, I had goosebumps. But it didn't stop there. I needed to also confirm with a government hospital, so we went to FMC. So we are at Federal Medical Center. After doing the test at Lisa Premier, a private clinic, we decided to come here also to do a scan. To also check this hospital if his kidney, the both of them are intact. The first hospital told us and gave us a result of the scan that one of his kidneys is actually missing. So we had to come to the government hospital, FMC Jabi, to confirm, Federal Medical Center, to confirm the result from the private hospital. Left renal vein empty. That's good. It was also confirmed at the Federal Medical Center in Jabi that his left kidney was missing. This is the scan result from Lisa Premier, a private hospital around Jabi as well, and this is the report from FMC. And it also says here clearly that his kidney is missing. The right kidney visualized. So it's also going to be posted on the screen. So with all of these reports, we had to take it to the police. ẹ̀yin ènìyàn wa ṣé inú ẹ̀ bá wa rí bó ṣe lọ sọ́tún tó ń lọ sótì wípé bóyá òkè wọ́n ní private hospital ni ó yẹ jẹ́ ká ti lọ sí tìjọba ṣe pé the same thing náà ni wọ́n ní wọ́n ti yọ tọwọ́ òsì lọ àbí left right
wọ́n lọ́ọ́ ṣe ọtọwọ́ òsì lọ. Kí wá ní ìgbẹ́kẹ̀lé fún ará ìlú báyìí? No, ibo gan kí ni sector àbí section téèyàn tẹ̀ lè gbẹ́kẹ̀lé nínú ìlú yẹn wípé àwọn gangan ni wọ́n tẹ̀ kó gojá ló lè fọkàn tán. Tá bá sọ nípa ti religion gan, ilé ìjọsìn gan wọ́n ti corrupt. Kí wá ní ìgbẹ́kẹ̀lé ará ìlú nínú ìlú yìí báyìí? À ń sọ tàwọn olóṣèlú, ilé ìwé kankan náà ni àwọn ológun no go in area tẹnìyẹn, ọlọ́pàá don't go in, kò yẹn ò tẹ̀ ṣe ń sọ. Ṣé ní kan tá à ń sọ fún wa? Ṣé irú ilé ìṣó dá? Irú owó burúkú wo ni wọ́n wá bẹ́yẹn? Ẹni tí bóyá nǹkan kékeré ló ń ṣe ẹ̀ẹ́dẹ̀ sọ di double sí lọ́rùn without that ẹ̀ ti jẹ́ kẹ́nìyàn mọ̀ wọ́n lọ ta ni o, àbí wọ́n ó ní ọ̀kan lára àwọn olówó tàbí ọmọ wọn tàbí èèyàn jàǹkànjàǹkàn tó nílò kídìrín. Ṣé mọ̀ pé tí ọmọ mẹ̀kúnnù ni wọ́n máa ń yọ fólówó láì jẹ́ kẹ́nìyàn mọ̀. Ilé ìwòsàn yẹn jọba wa very dark man, mo mọ̀ pé wàá ṣe ìwọ tó ṣe ti Mọ̀ṣúdì IGP ọlọ́pàá, ṣé òun ò ní ṣe ti eléyìí? Mo mọ̀ pé wàá rí ṣe. Bẹ́ẹ̀ ni ilé ìwòsàn yẹn ẹ tọpinpin ẹ̀ kan tìpa títìpa ló yẹ kí wọ́n tìpa. Ilé ìwòsàn yẹn ẹni tó jẹ́ adarí ẹ̀ ó yá ẹ lọ kó gbogbo wọn àti nọ́ọ̀sì tó wà ní duty àti àwọn tí wọ́n attend sí àtàwọn tó yọ àtẹni tí wọ́n yọ fún gbogbo wọn nìkan lọ kó. Kí ló dé? Àwọn èèyàn òró ń jẹjẹ, kò sóúnjẹ nínú ìlú, kò sí ètò ìwòsàn tó péye. Ẹni ẹlẹ́ni bóyá ìwọ̀nba àìsàn kékeré ló rọra ń ṣe báyìí wọ́n sọ di double sí lọ́rùn. Ìjọ́ la fẹ́ ṣe léyìí dà? Ẹ wo ẹ rí wọn, àwọn tó yẹ kí wọ́n palẹ̀ wọn mọ́ kúrò nínú ìlú lélẹ́yìí. Ẹ wo ìyàwó báńdíìtì, ọmọ kékeré yìí, ọmọbìnrin píníjí tẹ̀ ń wò yìí ló lọ ra iPhone 17 Pro. iPhone 17 Pro tí wọ́n ń tà ní 2.8 million ni wọ́n ń tà. 17 Pro iPhone níbí báyìí 25,000 dirham ni, ó jẹ́ 2,500 euro òun ni. Torí owó ibi báyìí ó gara. Ṣùgbọ́n iye tí wọ́n ní wọ́n ń tà ní Nàìjíríà wọ́n ní 2.8 ni. Òun ní bí a girlfriend àbí ọmọ àwọn agbésànmí ló mú cash bó ṣe kówó yẹn sínú báàgì wá lélẹ́yìí. Báwo ni irú ọmọ píníṣì yá ṣe kó cash wá ra fóònù lẹ́ẹ̀ní sọ wípé ibo ló ti rí owó? Ṣé pa ara wọn náà ni bó ṣe ń ka owó ni, bó ṣe ń kó owó jáde rè tó ń tò sórí tébù tó dẹ̀ ń san owó káàṣì. Owó olówó tí wọ́n ti gbà, wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ilé dahoro, òun ni wọ́n fi lọ ra iPhone 17 Pro. Wọ́n ò mọ̀ ń tẹ̀ o. Eléyìí tó fẹ́ lọ gbé iPhone 17 Pro sọ́wọ́ ìbáyìí ní kí ló fẹ́ tẹ̀ nínú ẹ̀? Jẹ́ ká gbọ́. Allah ke san mana kuɗin mu jama'a ga ariya mai kafasi. Tatto ta ce a bata iPhone 17 iya sabuwa kuma la da kash tatto. Allahu akbar, daɗi ba a cin karon do. Wai an goba kawa Allah. Jama'a muna sai sama mutane, muna sai sama hillani, to yanzu ba hillata mai kafasi ta dau. Ta ce a bata iPhone 17 iya a buɗe ta naira miliyan. Kai Azra'ilu ka ɗauki kuɗin ka saro Allah mu ba ta wayarta. A kawo adiba a gani ka a ce ba original ta kisi ba. Ga kwalin wayaki, jama'a ga waya, ga kwali, magano mori, ultrabyte. Don Allah da annabi ina na duka sai su kanzo gadan ko ni ya kamata in tayin su. Don Allah faɗa mana ina na duka sai. Alƙillana, to shi wancan da tore ke ɓo huska ta halan tsoro yake mata ta gani. Ẹ wo bí ìyàwó bandit àbí ọmọ bandit bó ṣe kó cash lọ sí ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta fóònù iPhone 17 Pro, iPhone 17 Pro Max, gbogbo ẹ̀ tó lọ rà á. Nígbà tán bá dẹ̀ jí àwọn èèyàn gbé báyìí, àwọn ẹbí ẹlẹ́bí, ìyá oníyà, ẹni ẹlẹ́ni, wọ́n máa sálura. Owó kó pé, owó á ti pé, wọ́n ní wọ́n ti nílò ọ̀kadà, wọ́n ní kí wọ́n ti ra igbó wá, kí wọ́n ra kinní kan wá. Ẹ wo nǹkan tó fowó ń ṣe. Ẹ wo tó fowó ń ṣe. Àyè gba tápà àwọn kó kọ́lé ìbò. Kọ́nà kó ṣàánú fún wa nínú ìlú. Ààrẹ Tinubu, gbogbo ẹlẹ́ṣọ́ ààbò ẹjọ́, ẹ bá wa túbọ̀ tẹpá mọ́ ọ̀rọ̀ ètò ààbò nínú ìlú kó kẹsẹ̀ járí o. Ẹ wo nǹkan táwọn ilé ìsọ̀lú dá o. Ǹjẹ́ tó bá jẹ́ orílẹ̀-èdè ṣé àbí okay wọ́n ní how old is she? Àbí ọmọ ọdún mélòó ni?
tó máa kó káàṣì lọ ra fóònù tó tó lé. Kò dẹ̀ sẹ́nìkan tó béèrè lọ́wọ́ ẹ̀ pé bó ló ti rówó. Elédùmarè kò ṣàánú fún wa. Ẹ̀yin ènìyàn wa, ẹ jọ̀ọ́ kí ló ń tẹ́ bá wa rí sọ sí ọ̀rọ̀ arákùnrin very dark man, please bá wa tọpinpin ọ̀rọ̀ yìí gidi. Ilé ìwòsàn yẹn a fẹ́ mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Mo mọ̀ pé ó máa ní continuity. Mo mọ̀ ó máa bá débi gbì. Ẹ bá wa bá débi gbì. Irú wà báyìí ó kù díẹ̀ káàdùn. Ó burú jáì. Ara nǹkan tó ń ba ní ìlú yẹn jẹ́ nìyẹn. Ìyànjẹ gbà lélẹ́yìí. Láì mọ̀, láì sọ fún, ẹ̀dẹ̀ yọ kidney lọ. Ènìyàn wa ní ká fi tó wa létí ni o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ènìyàn wa, jẹ́ ká be careful o. Jẹ́ ká máa ṣọ́ra o. Ìfúnra lóògùn àgbà o. Bóyá tẹ́ bá ní èèyàn tó lọ sí ilé ìwòsàn, aláboyún ni, ọkùnrin ni, obìnrin ni, àbọ́mọ yín lẹ gbé lọ, ẹ jọ̀ọ́ jẹ́ ká wà vigilant. Tójú tìyẹ̀ báyìí ni àparò fi ń ṣọ́rí. Ẹ jẹ́ kí a máa kójú wa kó wà léfò, ká fúnra gidi. Ẹ má kàn fi èèyàn yín sílẹ̀ sí ilé ìwòsàn kẹ́ ẹ lọ. Àbí òun náà fi máa ń pa irọ́ wá ní kó lọ wówó wá. Ẹni kọ̀ọ̀kan wà ní sí ilé ìwòsàn pẹ̀lú wọn. Kí tó bá tẹ̀ fẹ́ ṣe, Ọlọ́run tẹ̀ ní, ọ̀rọ̀ àníká lọ́ má jẹ́ ká kó sí wọn lọ́wọ́ ni. Kí ni wọn ò lè ṣe? Kò sí kan tí wọn ò lè ṣe. Ṣé àwọn tó gbá láìsàn wà wájú kó ṣùgbọ́n ṣàjẹ́ ká kíyèsára. Ní dààmú, ní ṣàgbákò tọmọtọmọ tẹbí tara wa. Ẹ̀yin ènìyàn wa, èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV show. Bàbá wa pín ètò wa. Ẹ bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ má bá wa tẹ̀ sójú ẹ̀. Ẹ tẹ̀ sójú ẹ̀. Àṣàkẹ́ TV show.